ọ̀rọ̀ nípa ìyàwó Sanko Rashidi Àtàndá Adékúnlé púpọ̀ àwọn obìnrin wọ́n ti rí social media bí olùgbàlà wọn tó jẹ́ wípé tọkọ wọn àti àwọn bá ti jọ ní ìzù nínú ilé báyìí kò sí nǹkan kan méjì báyìí kan máa bọ̀ wá sórí social media kan máa sunkún ni àtẹni tó jẹ́ pé òun ló jẹ̀bi ọkọ rẹ̀ àtẹni tó jẹ́ pé òun ló jàre ọkọ rẹ̀ àwọn méjèèjì wọ́n máa bọ̀ wá sórí social media wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sunkún ọkọ mi ṣe báyìí fún mi. kíní dẹ̀ ti ń mú kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin má fẹ́ ṣiṣẹ́ mọ́ ó ti mú kọ́pọ̀lọpọ̀ obìnrin máa lọ gbégbé ayé single mother because àwọn tí wọ́n ń support àwọn pípọ̀ yìí náà làwọn tó jẹ́ single mother bíi tiwọn tàbí àwọn tí wọn ò gbélé ọkọ mi ṣe gbá o ọkọ mi ṣàwó o ọkọ mi náà mi o ó ṣe báyìí ìwọ tó fẹ́ fọ́ lórin ó ti mọ̀ wípé kò ní mọ̀ wà nílé 24/7 kí ló dé tó fẹ́ ìwọ tó fẹ́ fọ́ lórin ó ti mọ̀ wípé ìwọ nìkan kọ́ ni a máa wù á tún máa wù àwọn kan náà kó dàbí ọkọ wọn tàbí kán nìkan ṣe papọ̀ ẹ̀ bọ́lá ṣe kọ àwọn yẹn nìyẹn èyí ṣe tó ro gbogbo yẹn mọ́ kí ló dé tó wá ń rò wípé bóyá òsì ọkọ fẹ́ ó yẹ kó ti ro ìrìn àjò àwọn nǹkan tí ó mọ̀ padà máa ṣẹlẹ̀ rere máa ṣẹlẹ̀ aburú máa ṣẹlẹ̀ èyí ṣe tó wá jẹ́ pé àsìkò ilé wà jáde ọkọ yóò ti máa ṣe dáadáa bọ̀ bóyá kankan wá ṣẹlẹ̀ láàrin yín ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ dáadáa ìyàwó Sanko tá à ń sọ yìí àṣírí kan pamọ́ sọ́wọ́ Sanko àtòun náà tó ṣe tí ò dáa tí Sanko lè sọ síta tí ò fẹ́ kí gbélé tí ò fẹ́ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ látara obìnrin yìí ìwọ́dẹ̀ ń wá síta wá sunkún ọkọ rẹ̀ òun gbọ́kọ rẹ̀ ṣépè òun bá yá ọkọ rẹ̀ jẹ́ òun bá yá ara rẹ̀ jẹ́ kámọ́ láwọn ọmọ olóńgbà tọkọ jẹ́ obìnrin tí wọ́n á pè mí ó dẹ̀ tún fún mi lépè ó lọ sórí ètò Bíọ́lá Adébáyọ̀ ó ní ọkọ rẹ̀ kò tó ní ìwọ ló sanwó sukú ọmọ so possible sa evidence tí Sanko fi sanwó sukú àwọn ọmọ ó sà máa wà àwọn owó tó gbà fún ẹ 3 million kankan àwọn owó tó fún ẹ tó fi sísọ̀pù fún ẹ gbogbo ẹ̀ ló lákọsílẹ̀ tí mo sì ní obìnrin dẹ̀ ń pè wá ó dẹ̀ ń fún wa lépè gbọ̀ọ́ dẹ̀ ń lọ báwọn blogger kan wọ́n ń borúkọ kọ ẹ jẹ́ àwa wá ń jáde wípé kò rí bẹ́ẹ̀ gbàtọ́kọ̀ jáde tó ní ọfà ọmọ yẹn bá wọn jù ọmọ tó kú yẹn ó dùn ó wọ ọ́nú egun òun tó rọrùn nífẹ̀ẹ́ ọmọ yẹn kò sí ètò onífẹ̀ẹ́ nínú wọn ṣùgbọ́n àkọ́bí ọ̀hún bí ẹ̀ ń bá bí dọ́sìn ọmọ ta ló fẹ́ gbàdúrà kíkan lọ́nu wọn òun á ṣépè fún wa òun gbé wa ṣépè ẹ ti rí social media bí olùgbàlà yín tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò wá sí faradà ní ọkọ mọ́ àfi kẹ́ ẹ sunkún wá social media ọkọ mi ṣe báyìí fún mi ọkọ mi yàn mí jẹ ọkọ mi ṣe báyìí ọkọ mi ó ní rí ó tàka sí mi níbo lẹ fẹ́ bá dé ẹ̀yin obìnrin àsìkò yìí ẹ rántí ọjọ́ ọ̀la kẹ́ ẹ rántí ọjọ́ àti sùn ó mà ṣe o bóyá ẹ fẹ́ polówó ọjà yín lórí ìkànnì wa a ní Facebook a wà lórí rédíò a dẹ̀ ní TikTok handle náà TikTok handle wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ Presenter Facebook wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV nọ́mbà wa rèé 08067109598 ẹ polówó ọjà yín ká bá yín polówó ẹ̀ 67109598 080 ní o 67109598 Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ Ọ̀rọ̀ ló kọ mi bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là bóyá ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá ẹ fẹ́ ṣẹfàgé iṣẹ́ yìí ò lọ déédéé àìta ọjà ní ó kù díẹ̀ káàtó fún yín ẹ̀yin náà pé bàbá yìí Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ̀yin Ọlọ́run fún wọn ṣe kò sí tẹ́ bá dọ́dọ̀ wọn kódà kẹ́ mọ́ sí Nàìjíríà wọn bá yín sí ẹ̀sìn wò á tún lò fọ́nrán wọn láìpẹ́ ẹ̀sìn wò. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀rù bàbá mi kẹgbẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́
lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi ká lọ o. Sátọ̀rọ̀ àtọ̀tọ̀ lórí àbọ̀là. Bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fẹ́ẹ̀fì ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.